Ìlera lúlù iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn la wà yìí níbi tí wọ́n ti fojú àwọn afurasí ọ̀daràn wọn lórí ọ̀rọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ìjínigbé, ìfipábánilò àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn eléyìí tí wọ́n ní àwọn tí wọ́n jẹ́ afurasí ọ̀daràn yìí tí wọ́n ní wọ́n ti wò. Ẹ ṣeun, ẹ kú ìtẹ́tí sí wa. Kí lorúkọ? Let him sit down, please. Kí ló gbé débi? Kidnapping. Kidnapping. Ẹni mi ò lè kidnap. Mi ò bá wọn, mo kàn fún wọn ní iṣẹ́ ni. Iṣẹ́ ró ló fún wọn. Iṣẹ́ kidnapping mo fún wọn. Mo sọ fún wọn pé woman kan ní owó lọ́wọ́. Pé tí wọ́n bá gbé woman yẹn pé wọ́n máa rówó gbà lọ́wọ́ ẹ̀. Joseph Udoma. Ọmọ Delta State. Ìjẹ̀bú Ìtẹ̀lé. Ó ti lọ bí 30 years. Wọ́n wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Mo ń ṣiṣẹ́ iṣẹ́ oko àti iṣẹ́ ẹja. Ẹja odò. Bẹ́ẹ̀ni. Oko gàrí, oko ọ̀gẹ̀dẹ̀, ẹ̀fọ́. Èmi ni mo pe ọ̀rẹ́ mi pé woman kan ní owó lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Pé tí wọ́n bá gbé woman yẹn pé wọ́n máa rówó gbà lọ́wọ́ ẹ̀. So ó ṣàwá sọ time tí ó máa wá ní pé tó bá di Sunday fún òun wá ní Sunday. Bọ́lájí. So bàtí wá ní pé Sunday wá ní pé òkè, so bàtí wá máa di Sunday wá pè mí pé òun ti ń bọ̀. Wá ní pé mo ti bọ̀. So bàtí mi wá dé láti farm tí mo wá wà ní àdúgbò yẹn. So wọ́n ti wá páàkì mọ́tò wọn sí àdúgbò yẹn. So bàtí mi máa dé, mo ti rí wọn, mo sọ fún mi pé àpé woman yẹn ti jáde o. Ó ti jáde kó wá ní aṣọ olówó, mo ní aṣọ white ló wọ̀. Wá ní pé kókó sí wàhálà páwọn ti wà ládùúgbò. So ìgbà tí woman yẹn tó wá ń bọ̀, wọ́n wá rí woman yẹn, wọ́n yẹn búlọ̀kù woman yẹn ní ọ̀nà nìyẹn. Ní Ìtàmọ̀gẹ́rí. Bẹ́ẹ̀ni. No, ní after Ìmúṣin. Bẹ́ẹ̀ni. So òun náà fi wá gbé woman yẹn lọ. So látà kan gbé ìgbà tó wá pè mí pé àwọn ti wà ní àdúgbò. Wá ní pé bẹ́ẹ̀ni. So mo wá ní aṣọ olówó, mo ṣàṣọpọ̀ aṣọ white lọ́wọ́. Wá ní pé káwọn ti wà ládùúgbò. So bàtà wá ṣe díẹ̀ o, àti woman yẹn wá tó wá ń bọ̀. Wọ́n ṣàtìrí woman yẹn. Wọ́n yẹn dọ̀bí kọ́ọ̀sì woman yẹn ni wọ́n yẹn gbé woman yẹn lọ nìyẹn. So bàtà máa gbé woman yẹn lọ. Bàtà máa di bí nǹkan bí ọjọ́ kẹrin ló bá ń pè mí, máa ń bí lọ pé àǹfà pé báwo dẹ ni pé ṣé wọ́n ti sanwó. Ó wá ní 7 million naira ni wọ́n náà máa san. Wọ́n á ní bẹ́ẹ̀ni. So máa ní pé wọ́n gba owó yẹn lọ́wọ́ wọn bẹ́ẹ̀ pé àwọn náà ti try, wọ́n ti gbìyànjú ọkọ̀ bẹ́ẹ̀. So ó wá ní pé okay. So lẹ́yìn yẹn ó wá kọ ọjọ́ kẹta sígbà yẹn. Ọjọ́ kẹta sígbà yẹn. Lẹ́yìn ọjọ́ kẹrin tó sọ mi pé 7 million naira náà máa san. So ọ̀rọ̀ ọjọ́ kejì wá gun orí ẹ̀. So ó wá pè mí pé àwọn ti gba owó lọ́wọ́ àwọn pípé manipókè. Mo ní sí wàhálà. So ìgbà tó máa di ọjọ́ kejì tí wọ́n gba owó yẹn, ó wá ní kí wọ́n bá wọn ní Ìjẹ̀bú-Òde. So mo lọ bá ní Ìjẹ̀bú-Òde nìyẹn. So ìgbà tí máa lọ bá ní Ìjẹ̀bú-Òde, ó wá fún mi ní 700,000. So ìgbà tí máa fún mi ní 700,000, mo wá fi lọ ṣiṣẹ́ oko tí mo fi ṣe oko gàrí tí mo dá ní ọdún yìí. Òun máa fi lọ ṣe oko gàrí tí mo ṣe lọ́dún yìí. Bẹ́ẹ̀. So mo dẹ̀ gbin ọ̀gẹ̀dẹ̀, mo gbin ẹ̀fọ́. So mo tó fà á. Ṣé ní apá ilé kí ló fà á tí apá yẹn fi rí báyìí? Ọ̀gbẹ́ni kan la gba mọ́tò ẹ̀, àgbẹ̀ ọ̀gbẹ́ni yẹn. So bàtà máa gbé agbélé sọ́nà
ọ̀nà Ẹ̀pẹ́ sí Ìjẹ̀bú-Òde. So bàtà máa gbé lọ sọ́nà Ẹ̀pẹ́ sí Ìjẹ̀bú-Òde, àwa lọ drop máa sì bá wa gbé mọ́tò lọ sí Èkó. So ìyàwó ẹ̀ wá pè wá pé kí nǹkan kan má ṣe ọkọ wa, ní pé kankan gbọdọ̀ ṣe nǹkan kan ò lè ṣe ọkọ ẹ̀. So pàtó máa di ọjọ́ kejì. Ó yá ní àkótán ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́ẹ̀kan pé ó wá fún yín 700,000. Woman yẹn ṣe ẹ mọ̀ rí tẹ́lẹ̀ ni? Ẹ mọ̀ màmá yẹn rí tẹ́lẹ̀ tó dẹ̀ mọ̀ yín báyìí? Ok, kí ló wá dé tẹ́ fi sọ pé kí wọ́n lọ jí gbé? Ó yá ẹ jẹ́ ká wò ó, kílótíkù kì í ṣe kọ́ tẹ̀lé sọ́sẹ̀. Eléyìí tí ẹ sọ wípé ìyàwó ẹ sọ fún yín pé kẹ má fọwọ́ kan, kẹ má ṣe yẹn, wọ́n ní akọ̀ròyìn lónísàn. Ṣé ẹ mọṣẹ́ tó ń ṣe? Báwo lẹ ṣe wá rí mú ṣẹ́? Ọjọ́ yẹn kan máa ń ta. Nípa bí aago mélòó? Nípa bí aago mẹ́jọ. Kí lórúkọ àdúgbò yẹn gangan? Ìtàlẹ̀ níjàgbọ́dì. So báyìí wọ báyìí rí ni ó fẹ́ wọ mọ́tò ẹ̀, báyìí wọ mọ́tò pẹ̀lú ẹ̀yìn. So àwa ní kò bọ́ sí. Bọ́lẹ̀ ti rí ìbọn tẹ́ fi tẹ̀yìn fún. Ọ̀rẹ́ mi ló mú ìbọn wá láti. So àwa ní kò bọ́ sí ẹ̀yìn, ìwọ wá bọ́ sí ẹ̀yìn, ìwọ wá bọ́ sí ẹ̀yìn. So bí ọ̀rẹ́ mi ṣe drive àwọn àlùsọ́nà ní Ẹ̀pẹ́ along of Ìjẹ̀bú-Òde, àwa rí òkùnkùn, àwa yà sí Mope, àwa ní kò bọ́lẹ̀ ńbẹ̀. So inú ìkẹta wọ́n wá bọ́lẹ̀. Mọ́tò ẹ̀ kọ́ńsìn. Mọ́tò ẹ̀ máa gbé lọ sí Èkó. Àwọn ọlọ́pàá ti rí. Ṣé ẹ ti wá dé mọ́tò yẹn tà àbí ọlọ́pàá ti gbà padà lọ́wọ́ yín? Wọ́n ti gbà padà lọ́wọ́. Ọlọ́pàá ti gbà padà lọ́wọ́ yín. Kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín? Mo fẹ́ kí ìjọba foríjì mi torí tí bá ní mo mọ nǹkan tó ń ṣe mí, irọ́ mo pa torí máa ń ti láti wàhálà kan bọ́ sí wàhálà. Mi ò gbádùn ara mi. Ẹ mọ̀ pé kéèyàn kúrò ní wàhálà kan ní ọdún yìí sí ká tó rí ọdún kan sí ọdún kejì. Mo tuntun ní. Ìyàwó àtàwọn ọmọ yín kọ́? Wọ́n wà nílé. Ṣọ́mọ̀ pé wà ń bí? Bẹ́ẹ̀ni, ọdún náà wọ́n mọ aṣọ́lé ní ìsìnkú tó mọ̀ pé mo torí wọ́n ti mo ti gbá àwọn ọlọ́pàá lọ sí ọ̀pọ̀ sáṣẹ́lẹ̀ mi. Wọ́n rí ní tilẹ̀ exhibit. Ó yá lákòótán gbogbo iṣẹ́ ajínigbé mélòó lẹ ti ṣe? Èèyàn mélòó lẹ pa láàrin ẹ̀? Èèyàn mélòó lẹ pa tẹ́ ẹ dálẹ̀? Ìyàwó mélòó lẹ ti wá gba ẹ̀pọ̀n sọ díẹ̀ bẹ́ẹ̀? Òyìnbó tí mo ní agbé ní Ìbàdàn àti jọ́nálìsì nìkan àti mímọ̀ àti mo fún ọ̀rẹ́ yín. Ṣé ti lọ sí prison tẹ́lẹ̀? Òun ni ti òyìnbó yẹn. Lẹ fi lọ sí prison, ọdún wo nìyẹn ṣẹlẹ̀? Ní 2016. 2016, ọdún mélòó lẹ lò ní prison? Leading to 4 years. Báwo lẹ ṣe mọ ọ̀rẹ́ yín yìí rí? Through ọ̀rẹ́ mi Dayọ̀. Ní ìlú wo nìyẹn wà? Ìjẹ̀bú. Ibì kan la jọ ń gbé. Ṣé ẹ̀yin àti Dayọ̀ ń jẹ lọ sí prison? Irọ́.